Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Tí kò bá ń bú ọba tí wọ́n ní ẹ̀ má bá wọn bọ̀ wá. Wọ́n ní àwọn bá bò sí àwọn kan, ọ̀rọ̀ orí ọkùnrin kan, ọ̀fẹ́ bá wọn bá bú wa ò lè máa bú ọba. A rí ìjura wa lọ. Me I dey inside the game so I dey see many. Ẹni tí ò rí nǹkan kan ló máa wá nígbà yẹn. Yes. Torí tẹ́ ń wò mí tẹ́ bá ń sọ̀rọ̀ sáwọn ọba. Mi má kàn máa dá yín lẹ́kùn díẹ̀ ní àkọ́ ní Yorùbá wò ti gbowó lọ́wọ́ ọba Yorùbá wò ti kíní kan mo mọ̀ pé bó ṣe ń dùn yín nígbà yẹn ní oníkálukú ṣe fi ń bínú sọ̀rọ̀ lórí péjì Yorùbá wò yìí nítorí pé ẹ̀ mọ ohun tó gòdì àwọn bàbá tẹ̀ ń wò yìí kábíyèsí Àkànbí ọba Bàrígà yìí àwọn eré wọn gbé extra mile tí ò ṣe máa sọ síta wọ́n go extra mile. àná wọn ibi tí mo fẹ́ lọ yẹn àìmọye kó ló ṣẹlẹ̀ ní Kútọ́nù o òun ojú rí ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ àwa ti ṣàwọ ẹnu ohun tó dúrí nípa olóyè tó ń mú bí wọ́n ṣe fúri ẹ̀ mo gbèdì fáyé o mo gbèdì fúnlẹ̀ Yorùbá àgbà onítọ́ lórílẹ̀ ẹ̀yin bàbá wa ẹ máa mọ̀ ṣe ni ẹ gbọ́ ẹ tán oko ẹrú ẹ̀yin tẹ́ ń jà fún pé ká má sí lóko ẹrú mọ́ mi sọ Rashidi Ìwó o tẹ́ ń jà wípé kí Yorùbá bọ́ lóko ẹrú ẹ ní parẹ́ láyéláyé àtàwọn tá à ń kọ́mẹ́ǹtì àtàwọn tá à ń sọ̀rọ̀ àtàwọn tá à ní lọ́kàn wípé kílẹ̀ Yorùbá bọ́ lóko ẹrú gbogbo ọkọ̀ tá à ní parẹ́ láyéláyé ilẹ̀ Yorùbá wà ní parẹ́ kò ní parun nígbà tí ilẹ̀ Yorùbá máa dá dúró ká máa tẹ̀lé Yorùbá máa dé èmi àti àjọ máa jẹ́ ni wọn ò ní fẹ́ nìkan kan ṣàwátì wọn ò ní fẹ́ kún ṣèdárò wa àníwà lórí àìsàn àníwà lórí ààrẹ àwọn pípù yìí ò mú ní kékeré o ṣùgbọ́n Yorùbá jẹ́ wọn tí wọ́n ń pè ní Yorùbá nǹkan wà nílẹ̀ Yorùbá o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Àkànbí lórúkọ wọn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn kábíyèsí o àtún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́kọ̀ọ́ èmi Yorùbá wù wọn appreciate yín sà ọmọ kàwọ́ nǹkan ní wọn ò mú ní kékeré fọmọ Adéyẹmọ o nílẹ̀ Yorùbá kò sí ẹni táwọn ọmọ kàwọ́ nǹkan ní ìlú mú lára àwọn tó máa ń dìde fún wa nílẹ̀ Yorùbá inú kó kú sọ̀hún àbí kó dé kó wá kú ni kò sí ìtàn mú tó dé wá sóríire rí tọ́lọ́ Ọbásanjọ́ wọn ní òkè Yorùbá lọ́básanjọ́ òkè bàbá Ọbásanjọ́ náà bí wọ́n á di president bó dẹ̀ pé wọ́n di president wọn ò lè ṣe ọ̀nà tó lọ sóko wọn ò lè dá ṣe adúpẹ́ kábíyèsí lẹ́ẹ̀kan sí. ó fẹ́ sá lọ lúmi ó firi láti bí òun lẹ́jọ́ ọmọ Germany ibẹ̀ náà ló fẹ́ gbà escape tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe dáná ìgbóhùn yẹn náà ló ṣe dáná díẹ̀ èmi kọ́ ni Yorùbá lóríṣiríṣi èèyàn ti gba Nàìjíríà wọ́pọ̀ tọ́nu travel láti bẹ̀ ṣùgbọ́n nítorí ègún yìí àrírí tán corporation àwọn babaláwo tí àjọṣe òfútù fẹ́ tẹ́pọ̀ nú wọn ṣùgbọ́n ọmọ tọ́lọ́run gbà fún yìí ó júwe gbogbo ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tá a fi máa mọ̀ pé ẹ ṣe tutù ó dẹ̀gbà nínú ẹ̀ ni wọ́n tún Sunday Igboho lẹ̀ kẹ́tọ́ mọ̀ nǹkan tó ń lọ ìjọ mẹ́ta péré president yẹn announce pé kò ní offence kankan lọ́dọ̀ àwọn ti charge escort tó free òun náà bá gbógun nínú ẹbọ yìí tó tún máa gbà kóòtù tó lọ lọ́yọ̀ọ́ wọ́n ní kàn lọ sọ 20 billion fún ní damages tó ń ṣe sí gbogbo mọ́tò ètò wà náà gbà àti ilé ọmọ Nàìjíríà bàbá ìyá ọmọ Nàìjíríà yìí ni wọ́n láì sí ìlú nílùú láì ṣe second citizen nílùú bàbá ìlú yẹ tó jọ ajagun tó ìbá gbogbo nǹkan ní ẹ̀jẹ̀ wọ́n á san gbogbo tó bàjẹ́ pátá gbogbo mọ́tò àti ilé àtowó tó máa fi kọ́ lè ní gbogbo ẹ̀ lọ́ máa san nǹkan yìí Ọlọ́run mọ bó ṣe ń ṣètò ẹ̀ báwa ṣe ń ṣe tiwa ń bì bàbá ọmọ yìí tó jẹ́ bàbá ẹ̀ politically ọba Ìbàdàn bó ti ṣe gọ́vnà rí ọba Ládọjà nígbà tí bàbá yẹn ṣe gọ́vnà ọmọ yìí wà pẹ̀lú ẹ̀ wà lẹ́yìn ọjọ́ ń ṣèjọba ni ẹ gbà mí bàbá wọn ní Buhari ní mi gbọ́dọ̀ ní freedom mọ́ mi gbọ́dọ̀ rìn mọ́ mi gbọ́dọ̀ lo àkáǹtì mọ́ gbogbo ẹ̀nà gbèsè lè bàbá náà bẹ̀rẹ̀ sí bá president wa fà ó dẹ̀ wà lẹ́yìn Ládọjà nígbà tí bàbá Ọbásanjọ́ ṣe ẹ̀wọ̀n pé Yorùbá yìí ṣe Yorùbá náà nìyẹn tí Yorùbá jẹ́ bẹ́ẹ̀ kí ló máa mọ́ Ọbásanjọ́ yọ Ládọjà gọ́vnà ìgbọ́n ẹ̀ níyé ṣe ra yín náà ìgbọ́n ìpọ̀ lọ rẹpẹtẹ láyé bá wà mí ò lè rántí dáwọ́ yẹn tán mọ́ mo rántí kí mo ṣe in details ní from one to the other mo lè gba commendation tó pọ̀ BBC ní àwọn tí ì ní irú followers yẹn rí lórí one story
the follower became unprecedented. Over London, àwọn tó gbà ní London wọ́n sọ millions ẹ̀. Over America, àwọn tó gbà kíní BBC wọ́n padà wá pé àwọn fẹ́ ṣe follow up pé wọ́n demand fún àwọn conclusion kan ní mi ṣe conclusion kan. Eléyìí tó àyìn àyìn dúpẹ́ fọlọ́n wọ́n jẹ́ ká dúpẹ́ fọlọ́n ní continuation kankan tó fẹ́ ṣe. Àwọn tó máa sọ fún ọmọ mi náà wọ́n sọ fún wọn wá fóònù wọn wá kíní interview yẹn fún. Bàbá yìí risk nǹkan o ní ìbẹ́dà Ọlọ́run sọ àfi ìgbà tó wá sọ́dọ̀ mi bí ta wà lórí field because purpose ta fi gbé wíkò ni pé ó wá present call fún ọba Jagumolu tournament ẹni tó bá win ní Lagos state èmi ni mo host ẹ ní Ọ̀yọ́ state Sunday Igboho ló host ẹ ní Ogun state ọba Alákéta ló host ẹ all over Yoruba I divide into zones mi láti ṣe sponsorship ní ẹ Odùduwà cup là ń pè ọba Ifẹ̀ ló máa host ẹ last the final ibẹ̀ láti lọ gbà which is in this September October thereabout. Now àṣekínní anáwó náà ra tí wọn pé kì í jogun kékeré ní tá à ń jábọ̀ láti gbà yẹn tí wọn bá rí pé football kò dáwọ́ fìjà ó máa àmàláǹfààní àti produce àwọn ọmọ Yorùbá fún world standard cups tí wọ́n lọ fún àmàláǹfààní àti produce àwọn ọmọ wa. mo fẹ́ fún èsì tí mo fẹ́ kó gbọ́ nìyí o bọ̀bọ́ tó ń bú wa yìí ó ní Sunday Igboho said Yorùbá nation is dead. ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ ẹ̀yin ọmọ Yorùbá tó bá yé gbogbo ọmọ Yorùbá tó bá yé number one Sunday Igboho sọ́mi kan pé Yorùbá nation is dead ṣùgbọ́n tó pé Sunday Igboho ó ti tẹ̀lé Tinubu kò lè yí ẹni ẹ̀yin ọmọ Yorùbá tọ́rọ̀ yẹn bá yé ọ̀rọ̀ tí bàbá wa yìí tó páwọn ṣe ẹ lọ gbọ́ dáadáa ẹ̀yin tó bá yé kí ni bàbá wa yìí sọ fún wa Yorùbá ló máa ń lòṣó ó kàn pé lọ́mọ Odùduwà ní ọmọ Oòduà ò gbọ́ nǹkan kan Yorùbá máa lòṣó ikùn ẹ̀ máa dọ̀bálẹ̀ Yorùbá máa lòṣó ikùn ẹ̀ ó máa dọ̀bálẹ̀ kó máa yí àwọn àgbààgbà tó ṣe bí òwe ẹ̀yin ajuni lọ kò lè yí ẹ kò lè yí ọlọ́gbọ́n nìkan ló lè yí kò lè yí ẹ. Bí wọ́n já síwájú eré ní eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ọmọ wa kankan láàyè Yẹmí ló ní àìdíà yẹn ó ti ṣe ní 2002 yàrá Odùduwà wọn lọ gbà ní Ìjẹ̀bú-Òde they were successful gan to a large extent so when they started again now wọ́n sọ létí Ọọ̀ni Ifẹ̀ tẹ́wọ́ gbà kíákíá pé kí ni ìdá Ọọ̀ni Ifẹ̀ tẹ́wọ́ gbà pé kí ni ìdá tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé àti pa ìran Yorùbá ìpọ̀ náà ní ìsinmi láì máa host final cup ẹ máa gbébọ̀ ní Ọ̀ṣun ìyẹn ni máa host ẹ àwọn ìtókù ní zone yẹn wá àwọn tó máa bá yín ṣe ọmọkùnrin yìí ó ní company kan tó jẹ́ òun ló ń ṣe agbátẹrù ẹ̀ wọ́n pè ní Silver Sport nígbà tó wá bá mi sọ kò show interest ó tún wá forúkọ mọ́ mi sí pé òun ló máa host Ọ̀yọ́ àwọn. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé fóònù tàbí pè wọlé dà Oòduà ọmọ Oòduà tó bá fẹ́ pè wọlé olùpè wọlé nọ́mbà wa ló lọ ń sàlẹ̀ yẹn tẹ́ bá fẹ́ pè wọlé pè wọlé ẹni tẹ́ bá wà lórí TikTok tí ìta bá ti gbé yín wọlé wọ́n máa ń bú mi wọ́n máa ní kí n máa gba kí ni wọ́n máa ń pè náà kíní kan ni wọ́n máa ń pè atmi tẹ́ bá gbé yín wọlé tá a béèrè atmi lọ́wọ́ àwọn fáàsì mi máa ń bú mi ọ̀tọ̀ ẹ̀jẹ̀ máa ń flag page mi ìbílẹ̀ gbogbo èèyàn kọ́ ló máa lówó atmi lọ́wọ́ tẹ̀lé mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ tá a bá gbé yín wọlé tá a béèrè atmi mo fọ́ lọ́wọ́ ọba tó ní í bẹ̀yìn tó ní èmi àti mo falálẹ̀ lẹ́yìn bá mo fi bẹ̀yìn ẹjọ́ tó ń tọ́ lọ́wọ́ ọba tẹ́ bá ti ń wọlé ẹ má ṣe mí ni ẹ má ṣe mí jẹ bá wa mute mo bẹ̀yìn ni ẹ má bá mi mute ẹ jọ mo bẹ̀yìn ẹ bá wa gbóhùn sókè a ní after 10 minutes ẹ jẹ́ kí 10 minutes pé kí ẹ jà bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè sa ọ àbí mà ní a ti gbé kọ́ọ̀dù yín o ẹ bá ti ń wọlé ẹ bá ti ń gbé kọ́ọ̀dù yín ẹ jọba ẹ má bá wa ẹ bá wa gbóhùn sókè bá mi o hello hello yes sir ṣé gbọ́ mi wá ẹ yẹ kí ẹ ń gbọ́ wọn o tó clear à ń gbọ́ yín sẹ bá wa sọ̀rọ̀ dáhùn ẹ pé tó máa àjọ ń ṣe ni kí ni ṣe wá ń lò báyìí ẹ kú àtàárọ̀ àtàárọ̀ nìyẹn sà ṣe rí wèrè tí bẹ̀rẹ̀ ní yẹn bàbá wa ẹ kú omi tẹ wà yẹn sà ẹ kú omi tẹ wà yẹn sà mo fọlọ́run bàbá bá wa kú omi tẹ wà yẹn sà àtàbá ti ń wọlé ẹni ká máa ṣe pápá ni bàbá wa máa tún yín pè ṣùgbọ́n ẹ kú omi tẹ wà yẹn ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun ẹ̀yin àti bàbá ìyá mi ẹ̀yin ṣòfò nígbà tí wọ́n kọ́ wọlé ẹ bá mi kí àwọn kábíyèsí ẹ má fẹ́ pààrọ̀ àbẹ̀nímọ́ wa lọ́wọ́ odò ní òkè lọ. àṣẹ
àwọn ìyá wà títí láéláé lágbára Ọlọ́run. àṣẹ Ọlọ́run ti ń bẹ tẹ́ni rẹ̀ wà gbogbo wa àníṣán. àṣẹ àṣẹ Òmìnira Yorùbá ìṣojú gbogbo wa ní òṣè gbogbo wa la máa jàǹfààní ẹ̀. àṣẹ Lágbára Ọlọ́run. àṣẹ Gbogbo ọmọ Yorùbá mo kí yín. Kò ní bàjẹ́ fún wa. Bó ṣe ń dùn yín yóò mọ dùn lọ ni. àṣẹ Àwọn tó ń dùn nìkan lọ lẹ pátá. Ìwọ wèrè tó ń kọ́mẹ́ǹtì. Ojú ẹ̀ máa tó jà. Ojú ẹ̀ ó máa tó jà. Ọmọ Fúlàní, ọmọ ẹranko. ọmọ mẹ́ẹ̀ Ààrẹ tí ẹ rò ló ṣe. Kẹ́rí Yorùbá wo ìlú àdúpẹ́ mo kíra wa, mo kí gbogbo wa kú oríire. Irú àwọn ọba bíi bàbá ẹja kúkúrú Bàrígà yìí, irú wọn ò ní parẹ́ nílẹ̀ Yorùbá. àṣẹ Wọ́n mọ̀ pọ̀ sí. àṣẹ Gbogbo àwọn ọba tó kù tí wọn ti sọpọ́ọ̀tì wọn á ní ròyìn pé wà àṣẹ àṣẹ alálẹ̀ àtàyè wọn pàṣẹ dáadáa. kí lè rí sí oyè tó ní kó fọlé ìtọ́jà ní Ìgbòho Ìgbòho ṣàwọn ní oyè ọ̀ṣọ́ọ̀ṣì wọ́n ní 6,000 years wọ́n ti jẹ́ gbẹ̀yìn wọ́n ní kó fún Sunday Adisa ọmọ Adéyẹmọ jagunjagun. Ó ti ṣe ó ti móye yìí jẹ. Ìwọ pápá Ìwọ pápá ìwọ ọ̀nà ó ti mú un jẹ náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n jẹ́ tí ìfìjòyè fóyè tẹ́lẹ̀. Dẹ́mọ̀ dúró oyè yẹn wà nílẹ̀. Ọlọ́run fẹ́ àwọn alálẹ̀ wọ́n fẹ́ kí oyè yẹn kẹ́nìkan ṣàwárí ẹ̀ ní. Títí ilé ṣe èké. Ìtàn yìí ò ń ṣèké kò ń ṣọ̀dàlẹ̀. Wọ́n fẹ́ kí ẹnìkan kó rántí oyè yẹn kan gbé jáde ni. Kò ń ṣe wípé kò ti sílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí lọ́kàn ẹnìkankan. A sì dúpẹ́ nítorí pé wọ́n ti bá wa hu jáde báyìí. Oyè tó tayọ gbogbo oyè jagunjagun. 6,000 years Yorùbá ti wà tipẹ́ o ẹ gbà mí. Bàbá ti jẹ́ ná, bàbá òòṣà ó ti jẹ́ ná. Ó yóò ti jẹ́ oyè yìí tẹ́lẹ̀ ní over 600 years. 6,000 years. 6,000 can you see? Ó yóò nǹkan ti wà ní. Bẹ́ẹ̀ bá ti ní ìta máa drop yín ni o àkíyèjọ́ lórí péjì yìí o. Sunday Igboho kó tó tún padà wáyé nísìnyí. Ó wà drop ọ̀ṣọ́ tó lè tuntun ní ẹ̀yìn. Because iṣẹ́ ló ṣe débẹ̀ o, kò ń ṣe oyè janujagun. Iṣẹ́ ló ṣe débẹ̀. Àti dúpẹ́ nítorí pé níṣojú ẹ̀mí ẹ̀ lélẹ́yìí ṣe wáyé. Ó máa jẹ́ àdẹ̀jẹ́ pẹ́ lágbára Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run púpọ̀ àwa tá a fojú rí nísìnyí náà. Gbogbo wa náà la máa bá yọ̀ pẹ́ dálé àní mọ́jọ ọlọ́jọ́ lọ. Ìbùkún ni fún tójú tí ojú àwa rí. Àgbowó lọ́wọ́ yín kẹ́ tó wọlé fún wa wọlé tún lè rí ìtàbọ̀. Ìbùkún ni fún wa o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn tó bá ń dùn yóò dùn wọn pa o. Àwa tó ń dùn mọ́ adùn náà ò ní kúrò nílé wa o. Lágbára Ọlọ́run fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o. Àwa náà kí yín o. Ògo ńlá ni fún ògo ńlá ni ọmọ Yorùbá jẹ́ láàrin àgbègbà. Ògo ńlá la jẹ́. Nítòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé kò sí Yorùbá kò sí Áfíríkà ni. Kò sí Yorùbá kò sí àgbáyé. Bẹ́ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní o. Gbogbo ayé ló mọ rírì Yorùbá. Ògo yìí kò ní kúrò nílé wa láíláí agbára Ọlọ́run. Ẹ ṣeun ìyá mi. Ẹ kú ètò. Ẹ bá wa máa kí bàbá olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàtẹ́bá wọlé sórí TikTok wa. Bẹ́ẹ̀ lè mute. Ẹ má wulẹ̀ send request àfọlọ́wọ́n ọba àbẹ̀yìn. Lórí péjì eré a máa drop àwọn òmọ́lá ìdá. Kèrè gbé yín wọlé kí tún máa mute fún yín. Mr. Richard ẹ bá wa gbóhùn sókè. Mr. Richard ẹ bá wa gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ kú dédé àsìkò yìí. Ọ̀rọ̀ kan tó wà lọ́kàn mi ìyá yìí ti lọ sọ òun wípé bàbá ìwà tún oyè ẹ̀jẹ̀ ni àwọn tó jẹ́ tẹ́lẹ̀ wọ́n tún oyè ẹ̀jẹ̀ ni. Ọmọ Yorùbá ṣe agree pẹ̀lú ẹ̀ pé Sunday Igboho ló jẹ ọ̀ṣọ́ọ̀ṣì yẹn ní 6,000 years ago. Bẹ́ẹ̀ni ẹni mélòó náà ló ṣe bí bàbá wa Sunday Igboho ẹni mélòó ló ṣe bẹ́ẹ̀ láti gbà yẹn. Ẹni mélòó. So bàbá padà wá ní láti wá tún ìyẹn láti gba àwọn ẹ̀rọ ẹ̀ sílẹ̀. Wow. Ọ̀nà ọlọ́run á dẹ̀ tì wọ́n lẹ́yìn. Wow. Á dẹ̀ ṣe é ṣe fún ọ bá ṣe ń gbà ọmọ ìlú lágbára mẹ́rin.
ẹ ṣeun gan ẹ jọ̀ọ́ ẹ tẹ́ bá ń wo show ẹ bá wa like ètò mi mọ̀ kó tó dé tí mò ń ṣe báyìí ẹ bá wa like ètò ẹ kọ́mẹ̀ntì máa lọ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ kọ́mẹ̀ntì máa flow because tẹ́ bá wò dáadáa ẹ pé kábíyèsí lọ́kọ́ kò lórí screen ni ó yá èmi náà tún kú òun bẹ̀ so àmọ́ pé chẹ́sì kábíyèsí tún ti lọ àwọn pé kò dùn máwọn kan nínú tẹ́ bá ti ń wo ètò yìí ẹ máa bá wa like ẹ máa bá wa like mo tún ti padà dé. èmi ò ní bẹ̀ yín mọ́ kẹ́ máa bá mi like ètò àbí kẹ́ bá mi ṣe kinní kan tó bá ti drop mi wọ́n drop mi náà nìyẹn mo lè máa lọ tún máa padà wá o. èmi ò ní bẹ̀ yín mọ́ o mi ò ní bẹ̀ yín kẹ́ bá mi like ètò mọ́ o mi ò bẹ̀ yín mọ́ o. tẹ́ bá gbádùn ètò tá à ń ṣe ẹ bá wa like ẹ̀ tẹ́ bá lè gbádùn ẹ lè sílẹ̀. èmi ò ní bẹ̀ anybody o I am not gonna beg anybody. TikTok ṣe wà ń bẹ̀. Kí ló dé àwọn 400 and something wo show láìkì tó wà lórí òjò 100 lọ mi ò ní bẹ̀ yín mọ́ o mi ò bẹ̀ anybody mọ́ tọ́wọ́ máa gbé wa lọ kọ́ gbé wa lọ máa tẹ̀lé oṣù wọ́n láti mo ṣe lé ní tó yẹ show yóò ti pọ̀ jù ẹ̀kejì tí màá wá nì ẹ bá wa gbóhùn sókè o. Hello. Yes ma. Hello ma. Yes ma. Ẹ kú dédé àsìkò yìí. Àtayé là ń gbé. Ẹ ní dààmú ìyá mi. Ẹ lẹ́ o. Ẹ ṣeun. Ẹ kú ètò. Àjọ ń ṣètò yìí. A máa dúpẹ́ o, a dúpẹ́ o, congratulations o. Congratulations o. Àwa ti móyè yìí jẹ́. Ìwọ pápá, ìwọ nà. Ìwọ là, àwa ti mú jẹ náà torí pé ṣẹ́rí ṣe mọ̀ yí pé torí pé Gani Àdàmú kò ṣe ọmọ Yorùbá àwọn onílẹ̀ tí mo nǹkan tó máa fẹ́ ṣe lọ́jọ́ iwájú tó bá lóun gbé gbèsè òun ní ọ̀ṣẹ́ fún láǹfààní láti gbé gbèsè tó fi rá níyè tí ò ṣe lè gbé gbèsè. 1 year ago 6,000 years ago nìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. wọ́n ń ṣe oríṣiríṣi pẹ̀lú kínní ìyá ìrọ̀lẹ́ pa àwa máa ṣe ètò yìí gbogbo ohun tó ń ṣe pé ẹ ti rí lọ́dọ̀ ìwé yẹn ṣe. a máa ṣe ètò yìí àwọn ló ń ṣiṣẹ́ yẹn ṣáàrí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lẹ́yìn Gani Adams báyìí ní ìsìn gbogbo wọn ń sọ wọn máa step back wọn máa padà sẹ́yìn bẹ́ẹ̀ni wọn máa padà yẹn torí pé àwọn onílẹ̀ nọ́mbà tó pè é stop o ẹ stop ẹ tó pè é kó stop please à ń gbọ́ yín máa nì. àwọn onílẹ̀ mọ̀ pé kò ń ṣe Yorùbá náà fi jẹ́ kí oyè tí Sunday Igboho wá jẹ ìtọ́ fi jẹ́ kó wá sí ayé torí pé tó bá wá sí ayé Gani ní ìgbéraga òní ìlòdì ẹ̀fẹ́ gbéraga tó ti yẹ yín ó ní ìgbéraga Sunday Igboho ó máa dọ̀bálẹ̀ òtó ó máa dọ̀bálẹ̀ fún ni ó máa kí ni ó máa ṣe yẹsà fún ni. àti pé Gani ò ń ṣe Yorùbá ọmọ Tápà báwo ni Tápà ṣe jọ ọmọ Yorùbá báwo ló ṣe irú ló fi gba oyè tó gbà ní àdáyé tí mo pé oyè Ọ̀yọ́ ni kò ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ nìkan ló ní Ọlọ́run agbóda fún ọba wa Bàrígà Ọlọ́run agbóda fún àti Aláàfin Ọ̀ní Ọlọ́run agbóda fún Ọ̀ní àti Aláàfin Ọlọ́run agbóda gbogbo àwọn ọba tó kù náà wọ́n ti padà sẹ́yìn ní bẹ́ẹ̀ ni ẹ̀rọ náà fún ẹ̀ṣẹ̀ níjọ́ wo ni. bẹ́ẹ̀ ni tó gbé di dúró níwájú Aláàfin tó lè dọ̀bálẹ̀ fọláàfin. gbogbo àwọn èèyàn ó wá dìde ó fẹ́ẹ́ lè sọ pé ẹ̀ máa ké ni. náà ẹ wo kíyàn lọ síwájú Aláàfin ní public tó ń ṣọdún Ṣàngó mi ò bẹ ní fídíò yẹn tí wọ́n gbé igi dúró àwọn tó kúrò tí wọ́n á dúró bí sìgìdì. gbogbo èèyàn ló ń ké ìyàwó Aláàfin tún sọ fún Aláàfin kò máa sí gẹ ìyẹn kò sọjú sẹ́yìn tó kó jọ kó fún òun lè jàre. a ní ṣíṣe wọ̀nyí kó máa kí. ọmọ Yorùbá ẹ má bínú s'Aláàfin wa mọ́ ẹ dákun.
ó kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ Gani dìde báyìí ló ń ga mi ló dìde báyìí tó ọ̀mà tí kì í ìtìjú ńlá ìtìjú tó yá padà sí tápà wọn ni o kó padà sí tápà wọn kó máa lọ jọba níbẹ̀ ẹ má fà kó kó lẹ̀ Yorùbá kó fi ilẹ̀ òun fúnra rẹ̀ ní kó rọrí ẹ̀ lóye ìjọ máa ń kú ìtì tó bá fẹ́ kó bí iṣẹ́ pé mi ṣiṣẹ́ mọ́ kò sí wàhálà ń bẹ kò sí tìjú ń bẹ kó kú ìtì pé òun ò ṣe ọmọ Yorùbá o torí tó bá jẹ́ pé ọmọ Yorùbá látijọ́ tó sọ pé tó bá gbèjà Yorùbá ò ṣe é gbèjà torí pé kò ṣe ọmọ Yorùbá ló ṣe é ṣe bẹ́ẹ̀ Sunday ò ṣe sọ pé Yorùbá ò ṣe é gbèjà pẹ̀lú gbogbo ilé Sunday tó sún gbogbo nǹkan tó ṣe fún Sunday ò ṣe sọ pé òun ò ṣe mọ́ Yorùbá ò ṣe é gbèjà ẹ ṣe bàbá ìṣe ìyàwó nígbà tó jẹ́ pé ọmọ Yorùbá ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yèyàn amórí gbogbo àwọn ọba kan wá ran Sunday lówó ọ̀ràn lọ́wọ́ kọ́ mo dé gbogbo ọ̀dà àwọn nílẹ̀ gbogbo tó bá fẹ́ gbọ́ ọkọ máa bálẹ̀ lọ ni ilẹ̀ máa fà ní ó ti rí bí aṣọ ọ̀run ti gbò ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dúpẹ́ fún Sunday mo dé kúrẹ́ lẹ́yìn èyí náà tẹ̀ sọ̀rọ̀ tó pé sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹ̀ ń ṣe dáadáa wàláì ẹ wà lójú iṣẹ́ gidi gan ẹ ń ṣe ọ̀lẹ lórí iṣẹ́ yẹn ẹ̀yin gbọ́lẹ̀ kí gbogbo ẹ̀ wáyé torí pé gbogbo ẹ ṣe ń sọ báyìí làwọn èèyàn ń kíyèsí gbogbo ọ̀rọ̀ yín mo sọ fún yín jọ ní pọ́rọ̀ yín pé ọ̀rọ̀ yín máa ń ṣẹ gan mo lọ́rọ̀ yín máa ń ṣẹ gan gbogbo pátá ti sọ láti yá 2021 láti yá 2020 ni mo ti ń wò ìbọn díẹ̀ gbogbo pátá ti sọ́ngbà gbogbo ẹ̀ ló wá ń ṣẹ báyìí ní ìsìn ẹ máa bẹ́ tó bọ̀ ẹ ní bẹ́ tó lọ lórúkọ Jésù ẹ máa rí sọ ni yóò ní gbóhùn lẹ́nu. bàbá Èkìtì alábòsí ẹ ṣe bàbá Èkìtì táwọn làwọn máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá Èkìtì bàbá Èkìtì ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run bàbá Èkìtì bẹ̀rù Ọlọ́run bàbá Èkìtì náà la máa jẹ ẹ kalẹ̀ bàbá Èkìtì náà la máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò mo rí yín o mo fojú ẹgbẹ́ kan wò yìí ẹ ṣeun àjọ ń ṣe yìí ẹ ṣeun. àbọ̀ ọlọ́run máa bá yín gbé tẹ̀bí sára yín àti gbogbo àwa ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi náà àbọ̀ ọlọ́run yóò máa bá wa gbé ọlọ́run gba orílẹ̀-èdè wa fún aláìpẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí agbára ọlọ́run àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n bá wa kó sáwọn bàbá wa nú agbára ọlọ́run ṣe ń ṣàdúrà fún bàbá wa Professor Banji Akíntóyè pé ọlọ́run ọba oníṣẹ́ ọlọ́jọ́ yìí fún lágbára ọlọ́run ẹ̀mí wọn yóò gùn lágbára ọlọ́run tẹ́bí tara wọn pẹ̀lú ògùn ọlọ́run àlàáfíà tó péye yóò máa bá wọn lágbára ọlọ́run àpá àtà òtítà wọn lágbára ọlọ́run. lọ orí bàbá wa 3 minutes la ṣe o ọjọ́ ti lọ o 3 minutes. ok ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ torí mo fẹ́ ṣàdúrà fún gbogbo bàbá wa ni. ẹ kó wọn pọ̀ lọ́wọ́ kan ẹ kó all protocol kìíní kan náà máa ń pè ẹ kó wọn pọ̀ lọ́wọ́ kan observe all protocol of àti bàbá tí Sunday Igboho náà bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́wọ́ bá wa lọ́rẹ̀ mi wọn apá ọ̀tá ò ní ká wọn lágbára Ọlọ́run tẹ̀bí tara wọn pẹ̀lú ògo Ọlọ́run. tẹ́rí aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi ni wípé a dúpẹ́ lọ́wọ́ gbogbo bàbá wa yìí ọba wa Ṣómólú àbí ọba Àkànbí ọba Bàrígà Ṣómólú Bàrígà a dúpẹ́ lọ́wọ́ wọn kún gbìyànjú sẹ́rí gbogbo nǹkan tí wọ́n sọ yìí inú wa dùn sí kí wọ́n wá dákun kí bàbá Bọ́lá Ahmed Tinubu tó parí tọ̀nà wọn tí ò sí ẹni tó lè sọ pé kí wọ́n mọ̀ sí tọ́ra tí ráwọn kan jẹ́ sọ pé à ń gbọ́ tí Davido ń sọ nínú níwùsì káàkiri mo wò nú níwùsì ọ̀gbẹ́ni Bobby náà tó ń sọ pé òun ò ní gbà kí ọkùnrin kí sàtìlẹ́yìn fún bàbá Bọ́lá Ahmed Tinubu ọkùnrin rẹ̀ sàtìlẹ́yìn fún bàbá Bọ́lá Ahmed Tinubu ọkùnrin rẹ̀ sàtìlẹ́yìn o bàbá Bọ́lá Ahmed Tinubu wọn ó lọ ọdún mẹ́jọ wọn torí wípé Buhari lọ ọdún mẹ́jọ rẹ̀ bí Buhari ṣe ń pààyàn tó jẹ́ tí ń pààyàn tó tànú Buhari kò sẹ́ni tó sọ̀rọ̀ nígbà yẹn kì í ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu ló bà Nàìjíríà jẹ́ kì í sáwọn àwọn Haúsá Fúlàní tí wọ́n lo 47 tí wọ́n fi 47 years ti ààrẹ Nàìjíríà kí ni ìyípadà nínú Nàìjíríà ẹni tó wá ṣe ọdún mẹ́rin péré láti yóò tí parí ọdún mẹ́rin péré lásán gan iná ni gbogbo yín wá ń kígbe yáyó wúkọ lọ́ba Nàìjíríà jẹ́ àwọn tí wọ́n ti ń sébọ̀ láti 47 years nǹkan kí lọ́nà àbáyọ Nàìjíríà
so màmá mi ṣe rí gbogbo yẹn kò tiẹ̀ sí nǹkan tó kà wá ju pé bàbá Bọ́lá Ahmed yóò ṣe ọdún 8 wọn lọ lágbára Ọlọ́run kí wọ́n tó parí ọdún 8 wọn kí wọ́n ọ̀nà àbáyọ fún àwọn ìran Yorùbá kí wọ́n tètè bá wa wá kalẹ̀ o kí wọ́n dákun àti tóbi Ọlọ́run bá ti bẹ̀ wọ́n ni o Ọlọ́run bá lọ rẹ̀ mi wọn. So màmá mi èmi ò ní nǹkan tí tèmi ọ̀sán lọ títí wú pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá kí wọ́n tètè mọ bí wọ́n ti bá wa kóra wọn jọ láàrin ara wọn àwọn ìran Yorùbá à ń retí orílẹ̀-èdè Yorùbá nation wa ìtawà ń retí nù wá èdè àwọn ìran Yorùbá débì kankan nítorí wípé orílẹ̀-èdè téèyàn bá ti gbọ́ èdè ara èèyàn téèyàn ò ti gbọ́ rí èèyàn èdè eléyìí ó tèdè tiẹ̀ èmi ò ní gbọ́ èmi ò sọ tèmi òun ò ní gbọ́ kì í sí gbogbo ẹni tó bá gbé ọ̀dọ̀ ara wọn gẹ́ ní gbọ́ èdè ara wọn nílùú Nàìjíríà yẹn bá a ti ń pera wa nínú wà Nàìjíríà ṣé kò yẹ ká máa gbọ́ èdè ara wa ni ó yẹ ká máa gbèdè ara wa. Ọ̀dà ẹ ṣe ń lọ bàbá ká tún gbé kọ́lẹ̀ lórí. tó kò jẹ́ bó ṣe jẹ́ àmọ́ mi ẹ máa bẹ́tò lọ. A máa bá bọ̀ ni ẹ̀yìn àti ká máa bá lọ ọmọdéjúmọ́ là ń kọ́ rẹ̀ tì ní ọlọ́mọ yẹ ká bá lẹ́nu tó bá lọ ló bá kú. A máa bá bọ̀ ni. Yorùbá ṣe ń gbọ́ wọ́n ní Davido ti jáde ó ní òun ò ní gbà kẹ́gbọ́n òun support Tinubu kò sí wàhálà ojú rẹ̀ ìran rèé ẹ bá gbóhùn sókè. Ẹ ní dààmú. Ṣé dáadáa lẹ́wà? Adúpẹ́ sà. Yorùbá rẹ̀ ẹkún mọ́ máa ń ṣe ìgbà wípé Yorùbá ti di òní gba Yorùbá ẹgbẹ́ rẹ̀. Gbogbo Yorùbá tó bá rí tó bá fẹ́ ẹ̀ ní Yorùbá tó bá gbàgbọ́ ní kí n ṣe Yorùbá. Ọkọ̀ ẹ̀gbọ́n Yorùbá ni tàbí kí ìyá rẹ̀ jẹ́ kíkẹ́ tàbí kí bàbá rẹ̀ jẹ́ kíkẹ́. So mo rọ sí àwọn kábíyèsí aṣọ yìí. Bàbá wa ẹ kó mi tẹ wa yẹn kẹ́ pè wá padà ẹ kó mi tẹ wa yẹn kẹ́ pè wá padà bàbá tí mo fẹ́ pè ẹ kó mi tẹ wa yẹn kẹ́ pè wá padà bàbá wa ẹ bá wa gbóhùn sókè bàrí. gbọ̀nwẹ́ ní tẹ́lẹ̀ tó yẹ yìí tọ́ sí o àwa ní àwọn náà Sunday Igboho ọmọ aládìsá lóye yìí tọ́ sí òkìkí tó ní òtó Èdùmàrè bá wa ní multiplication sí Èdùmàrè ọlá tó ní òtó ọmọ aládìsá o máa wá multiplication sí Èdùmàrè bẹ́ẹ̀ bá ti ń pọ́n ẹran tí Yorùbá wí òun ló gba ọmọ ìgbómìnà sílẹ̀ lọ́jọ́ ọjọ́ sí. ó ṣe bá mi. bẹ́ẹ̀ bá ti ń wòye ẹ bá mi bú Yorùbá wí ló gbà wọ́n sílẹ̀ ní ìwòrò ilé lọ́jọ́ ọjọ́ sí. bẹ́ẹ̀ bá ti ń wòye ẹ bá mi bú Yorùbá wí òun ló gbà wọ́n sílẹ̀ l'Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ ọjọ́ wọ́n ti plé bẹ́ẹ̀ bá tún wòye ẹ bá mi tún fún lóyè nílùú ọwá ilẹ̀ ìgbómìnà lọ́jọ́ ọjọ́ sí. Ọlọ́run ló lágbára bámi ṣàtìlẹ́yìn fún Sunday Igboho. bàbá rẹ̀ má tún gbọ́ra yín nínú ilé à ń gbà ẹ̀yìn ìyọ̀wọ́ ṣe ń gbádùn bàbá wa yìí ẹ má tún gbọ́ra yín nínú ilé à ń gbádùn yín lórí sóyìn ẹ má tún gbọ́ra yín nínú ilé sà ẹ má gbọ́ra yín nínú ilé. Ọlọ́run ti dá yín lọ́lá Ọlọ́run ti dá Sunday Igboho lọ́lá Ọlọ́run ti máa jẹ́ orí nìyẹn ó ti rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọba ẹ̀yin la wà pẹ̀lú yín o àánẹ́ kọ̀ọ̀kan lẹ́yìn Ọlọ́run àtẹ̀yìn ẹ̀yin ní gbàkejì Ọlọ́run lọ́dọ̀ tiwa ẹ gbọ́dọ̀ ju Yorùbá wuyì wálẹ̀ o òun ló gba gbogbo ògbóǹnà lọ́wọ́ wàhálà sáró ń wíwá tó wà ní Ìlọrin ẹ gbà wá ẹ tún gbà wá lẹ̀ fún wa ní stéètì wa nǹkan tá à ń fẹ́ nìyẹn o ẹ ṣàánú fún wa o gbogbo gómìnà I need the gómìnà state. Gómìnà state. Yeah, Philip ló ń sọ̀rọ̀ gómìnà state. Thank you. You are welcome, sir. Bàbá wa ẹ wò ó yẹ kí n save number yìí. Ẹ bá gbádùn bàbá wa ẹ bá wa appreciate wọn tó má pè wọ́n dé báyìí wọ́n kọ́kọ́ kọrin ṣáá ni. Ó lágbára ó lẹ tìkẹ́ ó sẹ̀mẹ̀ǹgẹ̀ ó lẹ tìkẹ́ ẹ bá wa gbóhùn sókè. Ẹ bá wa gbóhùn sókè sà yes sir ọmọ Oòduà
calling let's talk ọmọ Oòduà calling let's talk ẹ bá wa gbọ́n sókè sàn. òní lè pè mí yóò bá wù yìí ṣẹ́rí ó dùn mí pé. bàbá wa ẹ lọ sọ́dọ̀ tí ẹ fi sílẹ̀ ẹ kó pè wọlé ẹ jẹ́ ká béèrè nǹkan tó ń du òun fún ara rẹ̀ náà lọ́kàn because for him to be on this page on this platform látẹ̀kọ́ ó jà ń kó kọ́mẹ́ǹtì èmi ò fẹ́ tí èèyàn méjì bá tí inú bá ń bí ẹnìkan èmi ò fẹ́ tàìtè ìdájọ́ wọn máa fẹ́ pè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀. I need advice rẹ̀ a fẹ́ mọ̀ ẹ mọ̀ borí pẹ́ kí ni ẹ̀ lè tà kẹrí Davido tí wọ́n ní sọ kẹ́tẹ́kẹ́tẹ́ káàkiri ẹjọ́ wọn sọ tó bá lẹ́nu influence kéèyàn fẹ́ yíbò lẹ́rí o ó kù tẹ́ ìwọ̀n òkú fẹ́ kẹ́gbọ́n rẹ̀. ó sì máa ń lo kẹ́gbọ́n òkú tó kù. ẹnu àwọn tí a ta àwọn ọmọ yíbò náà kí ló wọ́n ló ṣe ẹbí sẹ́nà ìta síwájú ṣe lẹ́kọ̀ọ́ báyìí fún sọ́ni 2023 tó nídìí wọn sí ilé tí wà lẹ̀. Ọlọ́run ṣàánú wa Mr. Sumonu ẹ máa rẹ́dí àti sọ̀rọ̀ nísìn. ok wọ́n lọ́mọ pílátífọ̀mù Dúpẹ́ Onítìrí ni àbájọ ara àwọn tí Dúpẹ́ Onítìrí kan mi pátá sí lẹ́nu ni èmi ò mọ̀ wọ́n lọ́mọ Onítìrí ni Oòduà àwọn Oòduà ara àwọn tí Dúpẹ́ Onítìrí kan mi pátá sí lẹ́nu ni mi tètè mọ̀ ẹ bá ti tètè já mi sí ẹ bá gbóhùn sókè jàre mo tẹ̀ béèyàn gidi ló wà lórí péèjì mi ni ẹ ṣeun. ẹ kú ayọ̀ ìdùnnú Mr. Small lẹ́yìn lágbára Ọlọ́run mo ṣe rí nǹkan yẹn mo ti gbọ́ kọjá but bàbá tó yọ̀nà rẹ̀ fún mi ó ní kì í ṣe mọ́ni so gbà tí mo kò sórí program yìí mo fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ yẹn ó ní èèyàn kan ṣàyìn mi lé kan náà pé àdúgbò lọ rí bẹ́ẹ̀ mo rí bínú yín ṣe dùn ní gbogbo àárọ̀ yẹn pé bó ṣe máa rí náà nìyẹn gbogbo ibi táwọn ọ̀tá fojú sí ọ̀nà ògbàbẹ so ọ̀nà àbáyọ kan náà nìyẹn so àwọn tó dẹ̀ yé ló yé so tẹ bá wo program tí ìgbà tí kábíyèsí o tẹ bá wo gbà tí wọ́n ṣe gbogbo kinní tí kábíyèsí ṣe yẹn èyẹ ti ṣọ̀gbọ́n yẹn. dúpẹ́ túbà yes ẹ̀fẹ́ ti bẹ̀rẹ̀ báyìí mo láìpẹ́ ti gbé àlórí Oòduà ti gbé mi tìrabàyè ó yá ẹ yẹ kó máa lọ bẹ́ẹ̀. mo wo sí gbogbo àwọn ọba yẹn wọ́n ṣe ń sọ̀rọ̀ síra wọn létí tí wọ́n rẹ́rìn tí wọ́n ṣe pinni jẹ̀rì ẹni tó ká gbà fún ẹni tó lọ ń gbà fún. bẹ́ẹ̀ni. so kọ́nà ọlọ́run ní jẹ́ àtẹ́ lọ́wọ́ àwọn tó fẹ́ràn wọn. àṣẹ ọlọ́run rẹ̀ ń jẹ́ kó ní wá gbàbọ̀dé tàbí fi kó sọ́wọ́ sí wà títí. so eléyìí sìn àwọn èèyàn á máa fi tiẹ̀ á máa fi ṣe ìkọ́gbọ́n. mo rí báyẹ lọ́tì lórí ìjókòó yẹn tó fọwọ́ sẹ́nu báyìí pé ìwọ ò tí ì rí kankan ó ti gbàbọ̀dé. so ẹ tó wọ́n tó gbàbọ̀dé tó ń ṣe àdúrà tó ń tan sílẹ̀ ìwọ tó ń ṣèbà ọmọdé tó ń ṣèbà àgbà ìbà ọmọdé tó wá ṣe yẹn ló wá sọ pé nǹkan báyìí kó ṣẹlẹ̀ tí ò mọ̀ pé àwọn ọmọ tó bí lọ́mọ tó bá náwó sí báyìí. network àbí Èkìtì ò dáa ni wọ́n send request bí akọ́ pè lórí fóònù network wọn ò dáa ni. bó ṣe rí nìyẹn. ẹ ṣeun gan. ẹ̀yin tí bàbá Èkìtì network bàbá Èkìtì ò dáa ni wọ́n ti wọlé o. lórí ìta mẹ́ta nítorí àwa ó yá dé Èkìtì. lọ́gànjọ́ òru o nítorí àwa kúrúkẹrẹ ó di ilé aláwo kúrúkẹrẹ ó di ilé oníṣègùn ògùn ò ràn wá o
ẹ máa rù ilẹ̀ sáré ká. Àbẹ́kì ti wọlé Fata Nation. Ṣé Àbẹ́kìtì? Jọ ẹ bá mi fún Àbẹ́kìtì ẹ ti gbàgbé yọ wọlé. Ẹ bá mi fún Àbẹ́kìtì ní díìtì o, Mr. Simoni ẹgbẹ́ òsókè. Ẹ bá mi fún Àbẹ́kìtì ní díìtì o, Mr. Simoni ẹgbẹ́ òsókè. Ó yá òòṣà níjàre. Àṣẹ, àṣẹ. Àṣẹ. Àṣẹ, 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 àṣẹ. Àṣẹ, àṣẹ. Bẹ́ẹ̀ ni àfàlárìfín èèyàn ló máa sọ pé bàtán kéré ńlẹ̀ Yorùbá àfàlárìfín. tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tán lé Davido sọ̀rọ̀ kan kí wọ́n lọ gbọ́ ọkọ̀ bá sínú ọ̀yẹ́ dáadáa. Nínú ọ̀rọ̀ tí Davido sọ pé Tinubu ò ní sí lẹ́ẹ̀kejì. Wọ́n mà tún ní kò sí fọ́ìsì oníyàn méjì mú wa a máa ẹni sùúrù sà tabani kaba wa ṣe kínní kaba wa kọ kọ́mẹ̀ntì tabani ṣe ṣó ẹ̀ ní kọ kọ́mẹ̀ntì tó bá wà ní pé bàbá Èkìtì ok ibo ni ò ti sí fọ́lùmù Ògúndé o fọ́lùmù o ẹni sùúrù sà ibo ni ò ti sí fọ́lùmù ṣé ń gbọ́ mi ẹ̀pọ̀n fọ́ ṣé ń gbọ́ èmi tálẹ̀ ẹ̀ gbọ́. Ọ̀rọ̀ àti padà get started. Yorùbá wuyì volume please ẹ gbọ́ tálẹ̀ ẹ̀ gbọ́ àmọ́ àwọn ajá nǹkan ṣe o. Ìyàwó asẹ́nà sọ pé àwọn ò gbọ́ àwọn bíi mẹ́fà sọ pé àwọn ò gbọ́. Ṣé TikTok lẹ gbọ́ àbẹ̀wò lẹ gbọ́? Okay, TikTok ni àwọn TikTok wá sọ pé bá ti wọlé ẹni sọ̀rọ̀ bàbá wa ẹ bá wa mute náà bá wa power tap náà wọ́n ti report TikTok wa tipẹ́tipẹ́ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ bá wa gbóhùn sókè wọ́n ní TikTok ẹ bá wa power tap ẹ̀yìn èèyàn lórí TikTok ẹ bá wa gbóhùn sókè sà. Ayé là á gbé wàá jẹ ayé ẹ pẹ́ o. Àṣẹ. Ayé là á gbé wàá jẹ ayé ẹ pẹ́ o. Ẹni bá ní o má jẹ ayé ni ò nílò gbà. Ẹni bá ní o má jẹ ayé ni o má jẹ ayé ẹ ni ò nílò gbà. Ayé là á gbé o. Ayé ẹ pẹ́. Àṣẹ. Àṣẹ. Ẹni bá ní o má ráyé jẹ ni ò ní ráyé ló gbà. Àṣẹ. Àṣẹ. TikTok má padà lọ́wọ́ spíkà. Àtẹ̀bà ni máa tẹ̀ máa lọ gbọ́ bẹ́ẹ̀ ń bàtà gbé. Àṣẹ. Àṣẹ. Bí ẹ̀dẹ̀ sì máa jẹ́ nìyẹn. Àṣẹ ìdúrà rẹ̀. Àṣẹ. Rugged, thank you. Ẹ máa gbọ́ mi o lákọ̀ọ́kọ́ mo máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba wa àkànbí ní àìgà. Bàbá àní fojú sunkún yín báyìí o. Àṣẹ. Àṣẹ. àní fojú sunkún yín báyìí o. Àṣẹ. Àṣẹ. Gbogbo èròjà kan yín fúnlẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló máa wá sí ìmúṣẹ. Àṣẹ. 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 Àgbà yín á wá dalẹ̀. Àṣẹ. Ọ̀pá àṣẹ tẹ́ ẹ mú dání ọ̀pá àṣẹ àtọ́pá àṣẹ fún yín erùkẹ́ á wá dókè nínú yín lọ́wọ́ bàtà pẹ́lẹ́sẹ̀. Àwa náà dẹ̀ ní já lẹ́yìn lójijì. Loud and clear ní ìṣòro àṣẹ. Àṣẹ. Àtúwá kí olóyè Sunday Igboho Májàsọ́lá Òòṣà congratulations ẹni tó jẹ náà òun náà fún yẹn ẹni tó ṣe náà lọ fún ó dẹ̀ ti móye yìí jẹ ẹni bá máa kú ẹni bá máa yèkú yè àwọn àwòrán yẹn kọ̀ọ̀kan jẹ lẹ́rí àtúwá dúpẹ́ lọ́wọ́ ni wípé wọ́n gbà sí àwọn bàbá yẹn lẹ́nu tẹ wá rí gbogbo ètò táwọn bàbá yìí ṣe Ọlọ́run àtúbọ̀ jẹ́ kó túbọ̀ gbà lórí àwọn ọmọ Yorùbá. Àwa gbọ́ra wa yé àwa ní ìfọwọ́sowọ́pọ̀. Èmi ò ní sí pé èmi ò ń sọmọ Ìjẹ̀bú èmi ò ń sọmọ Ẹ̀gbá. Bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn aṣọ ọ̀run ti dùn. Tẹ̀lé ìṣe ṣe gbogbo ìṣe
ṣe lálẹ́ ta ti wò látàrọ̀ lẹ́nu gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pátá tèmi náà ti ń wá ó ti pẹ́ èmi mo dúpẹ́ bí mo bá pàdé lálẹ́ ní nǹkan lè rí ní nǹkan mọ́ bí mo máa ń ṣe ètò kíní yẹn sí ni ká ní mo mọ̀ bí mo máa ń ṣe ìfọ̀ ẹ̀ sí máa ṣe ìfọ̀ ẹ̀ sí nǹkan tí máa gbọ́ gbà gbogbo ni torí bàbá life history ni 6,000 years tí wọ́n ti lánàá pé bàbá ìyá bàbá mi tẹ̀ máa wáyé tó Yorùbá ti exist ti pẹ́ tẹ́ mọ̀ ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn ará Ọ̀yọ́ tó kó wa lẹ́rú o lórí ẹrú tó kó wa ní ìsìn Nàìjíríà yìí gbogbo ibi tó kó àwọn ọmọ Yorùbá dé lẹ́rú dé gbogbo bẹ̀ látàwé síta tabo gbòde o láì sí Yorùbá kò sí worldwide o tàbí mo ṣe wí fún yín o kò sí ìlú tẹ́ẹ̀dé tẹ́ ẹ̀ bá Yorùbá o kò sí ìlú tẹ́ẹ̀dé tí ẹ̀ bá Yorùbá gbogbo ibi tí wọ́n dẹ̀ kó wa lẹ́rú lọ gbogbo ẹ̀ là ń tẹ̀dó sí bá a dẹ̀ ṣe máa ga nìyẹn torí Ògúndé ti sọ ó ní máa gòkè àgbà ní táìmù tó sọ yẹn kò tí ì ṣe ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe é sìn òkè àgbà yẹn là ń dùn báyìí Ọlọ́run tẹ̀ni jẹ́ kí Yorùbá wálé láéláé Fúlàní ò ní borí wa o bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn àṣẹ òrùgbò ẹ máa gbé tó bọ lórí táìmù tẹ fún mi ti tó. kò sí wàhálà onífọ̀lẹ́nu ní pa mo ti sẹ́ndì nọ́mbà kan sí ẹ nọ́mbà bàbá Èkìtì nìyẹn bá mi recharge wọn ní 5,000 bàbá Èkìtì TikTok wá ní issue ẹ máa bọ̀ lórí kí ni mo ti ní kọ́ recharge ní 5,000 naira pa ṣó ti gbọ́ mi mo ti send nọ́mbà bàbá Èkìtì ṣe bá mi recharge wọn ní 5,000 please bá mi ṣe nísìn bàbá Èkìtì ṣe wà ń bẹ̀ mo ti fún yín lówó oyè o èmi wọn kọ́ fún yín lówó oyè bàbá Èkìtì gan gbọ́ wà ó ti tó jẹ́ tí wá ó ti dójú ẹ̀ ní sẹ́yìn. àní TikTok wa ò da ẹwọ́ òun ṣe rí bá mi lọ recharge bàbá Èkìtì ẹ mute kò dáa mo ti ní kọ́ recharge yín bàbá Èkìtì ẹ lọ ẹ mute torí Ọlọ́run I'm gonna drop you bàbá Èkìtì ẹ bá ń gbọ́ mi máa drop yín mo ti drop yín bàbá Èkìtì mo ti drop yín ẹjọ́ ẹ bá wa bá mi send owó bàbá Èkìtì jọ torí Ọlọ́run bá mi send recharge card sí wọn network wọn yẹn ò dá ẹ bá wa gbọ́n sókè sàn. a kú oríire o mọ́mí Yorùbá wuyì. oríire nìyẹn o. oríire adalẹ́ o. àṣẹ oríire akárí o. àṣẹ o. wọn ò ní fi rẹ nìkankan wá ṣàpínlẹ̀ o. àṣẹ. ò Sunday Igboho apá wọn kì í kági o apá ọ̀tá ò ní ká. àṣẹ wà. apá àtàlẹsẹ̀ kì í ká ọ̀nà apá ọ̀tá ò ní ká. àṣẹ. àti gbogbo yín àti gbogbo wa pátá. ókè admin náà ń pè admin náà ń pè o admin jọ àṣẹ. lórúkọ Ọlọ́run Olódùmarè nǹkan tí mo pè yín lọ́jọ́ yẹn bàbá tó ń sọ̀rọ̀ arákùnrin tó ń sọ̀rọ̀ yẹn kì í ṣe bàbá tó sọ pé Gani Adams òun pẹ̀tù sí nínú àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó sọ pé Sunday Igboho kí bàbá Banji kí bàbá wa Banji Akíntóyè kó fà á létí àwọn àgbáyé yẹ. ẹjọ àti celebration la wà celebration wọn ti fọlọ́yè ní sọ oyè over 6,000 years ago. ẹ mọ̀ jà mú ju àrú sẹ́ni ká sọ̀rọ̀ sí ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó lórí burúkú ẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká fi gba wọn nínú ẹ má sọ pé inú celebration yẹn náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ sáwọn ẹni bí ẹ jẹ́ ká jẹ́ kọ́ mọ̀ pé ẹni bí ni wọ́n sálẹ̀ Yorùbá ni wọ́n àgbàlagbà àdáni àgbàyà ni àgbàyẹyẹ ni mo pè lọ́jọ́ yẹn ẹ̀ gbé nígbà tí wọ́n pè mí padà mo ṣiṣẹ́ lọ́wọ́ ìsọkúsọ ló ń sọ yẹn bí Gani Adams bá fún lọ́wọ́ tó yẹ kó máa sọ orí ọ̀rọ̀ tó ń sọ yẹn ilẹ̀ Yorùbá á kọjú ìjà sí wọn àtúnwọ̀n àti Gani Adams gbogbo ẹni tó bá ní ká má bọ́ kúrò lóko ẹrú wọ́n wọ ní ìdè tọmọtọmọ wọn ó ní sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ dáadáa pé Gani Adams kan máa fún kan pẹ̀tù sí nínú àtàwọn ọmọ ẹ̀kọ́ ní sùúrù kan máa jà mọ́ fún ogun jà ogun wo ló ń jà àbíkọ́ gbógun lọ àti bàbá aládàáda yẹn mélòó ló fi jọ ọ̀rọ̀ àwọn èèyàn tẹ́ ẹ pè ní bàbá ẹ̀yin tó ẹ pè ní bàbá díẹ̀ ló fi jù mí lọ tó lè gbàtọ́ tó mẹ́ta lọ́wọ́ mi ní torí pé ó ti wájọ funfun lọ dé fìlà aládàáda wọn náà bá àgbàlagbà lọ́nà wọn ní kó fún yàn lọ́gbọ́n ṣé wọ́n mọ̀ bóyá dìdìrì ló ṣe kó tó dàgbà ni àgbáyẹyẹ ẹ má máa kó àwọn èèyàn ẹlẹ́jà ayé pé ká má sọ̀rọ̀ sí wọn ẹ má máa pè wọ́n lẹ́yìn o ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí wọn bọ́ mọ̀ pé nǹkan táwọn ṣe kò dá o
olú ọmọjà olú ọmọjà olú ọmọ wa ẹni ká gbẹ́kẹ̀lé tọ́lọ́ ń gbé fún wa lẹ́yìn bàbá Tinubu wọ́n lè bò ó túkọ̀. Gani Adams ló mọ Gani Adams kí ni Gani Adams kí ló ṣe fúnlẹ̀ Yorùbá kí ni àǹfààní ẹ̀ kí ni àǹfààní ọlọ́gbọ́n ẹ̀ wọ́n pàtó láwẹ́ wọ́n tún jẹ́ ọkọ̀rọ̀ ẹ má máa sọ̀pọ̀ sí ẹ má máa gbé wọn lárugẹ o. Wọ́n ní ọ̀rọ̀ ọmọ ilé tí ń jẹ bàbá tó ló ń sọ̀rọ̀ burúkú yẹn bàbá dáadáa yẹn olórí burúkú èèyàn yẹn tẹ́ pé ní bàbá tàgbà ṣe wèrè. Ẹ̀rọ fún àwọn èèyàn burúkú ni wọ̀nyẹn náà ẹ jẹ́ ká sọ fún wọn. Ọjọ́ yẹn mo pè inú bí mi lọ́jọ́ yẹn inú mi rú bí ọṣẹ lọ́jọ́ yẹn ni. Olórí burúkú kó máa gbọ́ àtúnwò àti Gani Adams wọn kò ní dára fún wọn tọmọtọmọ wọn. Wọ́n palẹ̀ Yorùbá aláwọ̀ wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀jẹ̀ sọ̀pọ̀ sí wọn ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ sí wọn. Inú bí wa o. Mo ní kẹ́ mú epo sà. Ṣé yẹ kó máa sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ tàgbàlagbà ṣé tàgbàlagbà ṣe máa parí ìjà nìyẹn? Ṣé tàgbàlagbà ṣe máa parí ìjà nìyẹn? Ó ní ẹni tó bá tó parí ìjà tó fi ń dákun ó dákun ni ó dákun yọ máa yí ara ẹ̀ ni. Orin Sunday Igboho wá bàjà. Ilẹ̀ Yorùbá kọjú ìjà sí gbogbo wọn. Lágbára Olódùmarè lágbára àwọn alálẹ̀ Yorùbá. Èwo ni kẹ́ máa sọ pé ẹ̀ ń gbé lárugẹ náà pé kó máa sọ̀rọ̀ sí. Mi ní kẹ́ máa sọ̀rọ̀ mo ní kẹ́ ní sùúrù ni àbí mo náà ń ṣe pàtí lọ́wọ́. Alálẹ̀ Yorùbá kọjú ìjà sí lágbára Olódùmarè. Ẹni tó ń sọ̀rọ̀ burúkú sí Sunday Igboho yẹn. Bàbá rádaràdà yẹn tó ń sọ̀rọ̀ sí bàbá wa Banji Akíntóyè. Ohun tí Sunday Igboho ti ṣe ìrandíran wọn tí ó ti ṣe ni. Bàbá olórí burúkú yẹn tó wájọ funfun tó ń sọ̀rọ̀ mẹ́yẹn. Ohun tí Sunday Igboho ti ṣe tó lè ṣe títí tó máa fi fáyé sílẹ̀ tó ti ṣe níní ipa wọn ló kọ́ nílẹ̀ Yorùbá ta ló mọ̀. Àwọn oníjẹkújẹ. Mo fẹ́ sá lọ báyìí. Èló ní Gani Adams gbé fún èló náà fún kọ́mísọ̀ sọkúsọ yẹn. Bálá àrọ̀ bá ní kó dáa fún alálẹ̀ òní jẹ́ kó dáa fún. Ẹ̀yin ò ní dáa. Torí gbogbo ẹni tó bá ti ń gbè sínú èké tó bá ti ń gbè sẹ́yìn èké bẹ́ẹ̀ ni dára fún wọn. Bẹ́ẹ̀ ni ẹ wo ẹ máa bẹ́ẹ̀ tó ẹ máa tẹ̀síwájú lẹ́tò. Ẹ ní dẹ́ni ẹ̀yìn. Àṣẹ ìtumọ̀ rẹ̀. Gbogbo ẹ sọ ara yín o. Ọwọ́ dẹ̀ mi sun ohun èké wo ni mo sùn. Ọmọ kù mí ni àtàwọn bó ti jẹ́. Tẹ̀bá ìbò ẹ máa gbẹ̀mí lẹ́nu mi lórí iṣẹ́ òyìn. Wàhálà yìí rọlẹ̀ pa. Tẹ̀bá ìbò ẹ máa gba ẹ̀mí lẹ́nu mi lórí iṣẹ́ òyìn. Wàhálà yìí rọlẹ̀ pa o. Mo ti sun o. Mo sùn ní. Kí wọ́n sọ pé ohun èké wo ni mo ṣe mo sun rẹ̀. Wàhálà yìí bàá jalè léyìí. Bàbá yẹn tí bá ní sùúrù fún wọn. Ògún gbọ́ wọ́n máa jọ ìrìn èmi náà papọ̀ ní. Inú ti bí wọn jù. No sleep kọ́. Bàbá mi gbóòtò pẹ̀lú dáàmú. Bàbá mi ẹ̀gbọ́n ti fẹ́ fa ohun mi yọ ni. Ìyá olóye. Oyè nìyẹn oyè di púpọ̀. Bàbá Èkìtì mo mọ̀ máa pè é. Máa pè é fọlá oyè náà mo rí o. Àṣẹ o. Àdúpẹ́ lọ́dọ̀ àwọn alálẹ̀ o lọ́dọ̀ Ọlọ́run. Àdúpẹ́. Ó ń gbà wá ọ̀rọ̀ ń gbà wá lẹ̀ díẹ̀ bọ̀ náà nìyẹn. Àádébi ibi ògo wà lágbára Ọlọ́run. Ṣé mo ẹ̀ṣẹ̀ join kí ní ẹni join. Ẹ máa tẹ̀lé wa bọ̀ ẹ̀ṣẹ̀ join ẹ máa tẹ̀lé wa bọ̀ àwọn bàbá Sunday Igboho wọ́n ẹ̀ṣẹ̀ bí wọ́n ṣẹ̀ jí ni o wọ́n sáré join tó pọ̀ ti gbọ́ nǹkan Sunday Igboho tó pọ̀ ti gbọ́ nǹkan Sunday Igboho ẹ sáré join. Sáré ni ọkọ̀ bàbá Èkìtì wà ń bẹ̀ bàbá Èkìtì àti ríkàdì yìí bàbá Èkìtì wà lórí fóònù Mr. Simon oyè sọ̀rọ̀ káàbọ̀ bí máa gbọ́ ẹjọ́ èèyàn wa wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí TikTok tẹ́bá ẹni sùúrù sà ẹni sùúrù Mr. Simon ẹ̀yin èèyàn wa wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí TikTok tẹ́bá gbọ́ jẹ́ ká gbọ́ ní comment section tẹ́bá dẹ̀ gbọ́ náà jẹ́ ká gbọ́ ó yá 1 2 3 go à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín ìṣòro láàrin 30 seconds a máa mọ̀ à ń gbọ́ yín. Yorùbá kò yẹ ìgbàlódé lọ́dọ̀ Ọlọ́run iwájú ni ọ̀pọ̀ ìgbésí rẹ̀ sí iwájú lẹ́mọ̀ lọ. Àṣẹ.
àṣẹ àṣẹ àṣẹ. Yorùbá náà Ọlọ́run ọba lọ́jọ́ òní Ọlọ́run yóò gbàdúrà gbogbo wọn. Àṣẹ gbogbo wọn náà ò ní ṣàṣetì bọ́dọ̀ àṣẹ àṣẹ àṣẹ. sẹ́rí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ló fi yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n mọ̀ yìí pé kò yẹ ká máa bọ́ ọmọ ìbò kékeré ọba Yorùbá kò yẹ ká bú wọn. because gbogbo tiwa ni wọ́n ń ṣe. and then alákọ̀ọ́kọ́ báyẹn kí n tó máa bá ètò lọ ẹnìkan sọ̀rọ̀ lórí Davido lẹ́ẹ̀kan bẹ̀yẹn kán lọ gbọ́ conversation yẹn dáadáa. ètí Davido ń sọ nígbà yẹn tó ń sọ ọkùnrin tó wá látẹ̀dó yẹn torí tí èèyàn máa ń sọ̀rọ̀ tí àwọn speak of tongue ẹgbẹ́ tí mi ń sìn yóò gbé Davido kì í ṣe pé kì í ṣe Tinubu ní Davido ń bá wí ó ní tí ẹ̀kọ́ ọba onígbè ó ní tó bá lọ ọdún mẹ́ta olùkọ́sì máa ní kó máa retí òun níbẹ̀ bóun bọ̀. ọ̀pẹ́ bolo. ọ̀pẹ́ bolo ó ní kó máa retí òun níbẹ̀ pé àwọn sì ń bọ̀ síbẹ̀. ó ní pẹ̀lú àwọn sẹ́nitọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń pè pẹ̀lú àwọn ẹni pé gbogbo wọn lòún rí ṣùgbọ́n sẹ́ni etí mo kàn lọ́jọ́ kí gbogbo àwọn Yorùbá wọ́n mọ̀ ní pé èèyàn bíi Davido kò yẹ kó wáyé nínú àwùjọ wa. àní ṣé kò against Tinubu ṣàbó against Tinubu. máa lọ gbọ́ fídíò yẹn máa lọ gbọ́ fún ara mi. ẹ lọ gbọ́ dáadáa tí wọ́n ti gan mo lè sẹ́ǹdẹ̀ sí yín. ok because àyè tí a ní. so bẹ́ẹ̀ sẹ́rí kí ní kan bẹ́ẹ̀ kíkà mọ̀ sẹ́rí kí ọlọ́run bá lọ́jọ́ ni kó sàánú wa ni. kò sọ́ba tí ò ṣe kò sọ́ba tí ò ṣe. YouTube Facebook ṣe ń gbọ́ wa lórí TikTok ẹ jọ̀ọ́ àrí kọ́mẹ́ǹtì yín jàre ẹ má ní ṣóṣà. kò sọ́ba tí ò ṣe dáadáa nílẹ̀ Yorùbá kò sọ́ba tí ò ṣe dáadáa. mo fẹ́ fi ṣe àpèjúwe tó sọ̀rọ̀ ní ìjẹta pẹ̀lú bóyá ọ̀bẹ sọ́dọ̀ ẹ̀dá. ẹ̀yin náà wọ ọba tó wà ọba àná tọ́jọba àná àwọn bí méje kan bẹ lẹ́dẹ̀ nígbà tí wọ́n dábàá wọ́n láwọn agi márùn-ún ti gbà bọ́dé. ní Ẹdẹ. lẹ́dẹ̀ wọ́n láwọn agi márùn-ún ti gbà bọ́dé wípé àwọn agi méjì lọ́jẹ́ àwọn agi tí wọ́n ń gba oríire wọlé wọ́n wá ní ká lọ gé àwọn agi márùn-ún yẹn àwọn agi márùn-ún yẹn bẹ lọ́jà alẹ́. ẹ̀ka tí mi sìn ìka ìbẹ̀ níbi òsèlú táwọn eléwé ọmọ wà ní ìsìn ìka wà ní ọjà olóbì. ẹ̀ka tí mi sìn igi tó wà lọ́jà olóbì yẹn wọ́n ní ká fi igi yẹn sílẹ̀ ká sì fi igi tó wà níbi òsì sílẹ̀ nígbà tí wọ́n ń gé àwọn igi yẹn wọ́n mọ̀ wá mẹ́ lẹ́yìn ìgbà tí Babangida kọjá ní ìlú Ẹdẹ. bàbá wa ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ yẹn mú yes ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ó ń crack lórí YouTube àti Facebook àwọn tó dẹ̀ ń wà lórí àwọn tó ń wà lórí TikTok wọn ní bá wa power tap kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ọgbọ́n máa wò wá yàn lẹ̀ ní kọ́ kọ́mẹ́ǹtì ẹ mọ̀ tẹ́ máa ṣiṣẹ́ ní nọ́mbà mi lọ́wọ́ sà. ẹ̀yin èèyàn ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section lórí TikTok ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section ẹ máa bọ̀ ẹ kọ́kọ́ sọ pé èmi ni mò ń sọ̀rọ̀ lórí TikTok nísìnyí máa kọ̀ ọ̀bẹ èkìtì fẹ́ sọ̀rọ̀ tán wà lórí kọ́ọ̀lù àtẹ̀kùn àwọn òdùwọ̀n síbẹ̀ ní káàdì wọn ń jó dànù. +1 ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section ọ̀rọ̀ tẹ́ bá yìí sọ wọ́n ní àwọn igi méje ló wà ní Ẹdẹ wọ́n ní wọ́n ti dífá wọ́n ní igi márùn-ún ti gbà bọ̀dẹ̀ lẹ́yìn tí Babangida lọ sẹ́dẹ̀ àbí bẹ́ẹ̀ tó lè ṣe sọ ogun ti dé o ẹ má bọ̀ we need that I need ọ̀rọ̀ yẹn jọ ẹ má bọ̀ lórí +1718 50200573 WhatsApp ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section lẹ́kìtì ẹgbẹ́ òsókè sà ẹ wá o bàbá Èkìtì a ti change protocol wa lórí péjì ẹni fáǹsì ò bá wù mò ń gba ẹnu yín sọ̀rọ̀ ni o àbí abẹ́yìn kan lẹ sọ àwọn fáǹsì ò bá wù yìí wọ́n láti change protocol wa lórí péjì wọ́n ní no more Faja nation wọ́n ní nǹkan tá a fẹ́ lẹ́sìn ni pé ká sọ̀rọ̀ bí ọmọlúwàbí ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù wọ́n ní àfẹ́ Faja mọ́ lórí péjì wọ́n náà fẹ́ máa jà mọ́ afẹ́ di ọmọlúwàbí àwọn fásitì bá wù náà rán mi sí yín o wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ fún yín pé àwọn ò fẹ́ Faja wọ́n ní ọ̀rọ̀ ọmọlúwàbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ́ ẹ sọ bàbá Èkìtì ó yá ẹ káàbọ̀. ẹ ṣe gan máa èmi náà ò ní jà lémi mo kàn wá kí ọmọ Yorùbá pé a kú oríire ni
pé bí ọ̀tá ti ń lé wa bẹ́ẹ̀ là ń wọnú ògo lọ pé tí Ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ nínú ayé wa Ọlọ́run máa ṣe láṣẹ pé mo wá fún ọmọ Yorùbá mo wá ṣòfófó kan ní on 31 over 100 obas ló ń bọ̀ ní Èkìtì wọ́n wá fẹ́ ọ̀nà ọmọ wọn. You say what? wọ́n fẹ́ fi ọmọ wọn dára. You say what? Dára tó dáa. Excuse me, speak what you just said. We can't hear you, sir. Okay, I won't spoke it even tonight. Mo ní àwọn over 100 kábíyèsí, the first class ọba, the authentic ọba, the genuine ọba, the ọmọlúwàbí ọbas, more than 100 nọ́mbọ̀ ní ìlú kan tó ń pè ní Ìjẹ̀rò tí bàbá wa Onírìṣà máa líìdì wọn wá. Wọ́n dẹ̀ pé ọmọ wọn Sunday Igboho pé on 21 kó wá bá wọn ní Ìjẹ̀rò. Ìnílé ní jẹ́ ẹ máa ríran wò ó rẹpẹtẹ. Àṣírí yẹn mo wá gé mu yín. Ìyẹn ní pé ibi tá à ń lọ àti fẹ́ débẹ̀. Good news, Tireo. Good news. Good news. Good news. 120 ọba. Over 100 obas. Wọ́n á péjọpọ̀. Wọ́n fẹ́ bá ọmọ wọn ṣe ìpàdé lórígun mẹ́rẹ̀ẹ̀rin Yorùbá làwọn ọba yẹn ti máa wá. Wọ́n fẹ́ bá ọmọ wọn bí bàbá wa Sanwó-Olú Bàrígà máa wà nínú wọn. Kábíyèsí o. Àwọn ọba kàǹkàkàǹkàkà máa wọ̀ ń bẹ̀. Tí Sunday Igboho ọmọ wọn máa wà láàárín àwọn bàbá. Ó ṣàgbé ọṣẹ fún mi jọ́nà. Ní ọ̀dì 21. Ìyẹn ni wípé ọmọ onílù fẹ́ gbàlú ẹ̀ padà. Ìyẹn ni wípé there is no more for àjòjì. Ó ti get started báyìí. Láti gba nǹkan ìní wa lọ́wọ́ wa mọ́. Ṣé ẹ gbọ́ mi? Ẹni ká má sọ̀rọ̀, ìní sọ̀rọ̀. Ṣùgbọ́n dídákẹ́ táwọn bàbá wa dákẹ́ níjọ́ wọn àná tí wọ́n ò sọ̀rọ̀ ló kó àwa ọmọ wọn sínú wàhálà. Mi kẹ má sọ̀rọ̀ mo láwọn fáàsì ò bá wù yìí náà wọ́n mi sí pé kẹ má fà já ẹ má fà já ẹ fà já ẹgbà ẹ. Mo ti mú mi òjò kí mo ti mú mi. Mo kàn wá sọ ilé ìkínú wa lè ká lè mọ̀ wípé iṣẹ́ ń lọ lábẹ́ pé kò dúró. Bàbá kan jáde níta níbi ọ̀sẹ̀ tó kọjá ó ní ká sọ fún bàbá Èkìtì kó dákẹ́ ó ní òun àbúrò bàbá ọba Sanwó-Olú Bàrígà ẹ jọ̀ọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá yẹn ṣé ká sọ fún bàbá wa ọba Sanwó-Olú Bàrígà náà pé kó dákẹ́. Kábíyèsí ẹni má jà omi ọwọ́ kábíyèsí ò wá sú mi kábíyèsí Bàrígà ọ̀rọ̀ wọn ti sú mi wọ́n ti join àwọn fásitì ò bá wù yìí àwọn fàájà nation àwọn náà join. Màmá mi yóò bá wípé iná ìsìsì kì í jóyàn lẹ́ẹ̀mejì ṣé gbọ́ mi yóò bá wípé tọmọdé bá ṣubú á wo wájú tágbà bá ṣubú á wẹ̀yìn wò ó nítumọ̀ ṣé ọ̀rọ̀ ọmọdé tó ṣubú tó wo wájú ó ń wò bí àwọn kan wà níwájú tó lè fi ń ṣe yẹ̀yẹ́ ni àgbà tó ṣubú tó wẹ̀yìn wò ó wo ohun tó gbé òun ṣubú kó má bàa tó wá pò mọ́ ní again tí a bá kọ̀ tá a bá sọ̀rọ̀ mo ti máa sọ dáadáa tipẹ́tipẹ́ tó bá jẹ́ bàbá Èkìtì ló ń ṣe tí ò dáa ọmọ Yorùbá ó pariwo lé mi lórí tá a bá pariwo bàbá kan sọ lẹ́ẹ̀kan ó ní gbogbo àwọn ọba wa ló dáa ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ariwo tá a palẹ̀ àwọn bàbá yẹn ló ṣí wọn létí we know what bàbá wa Onírìṣà tó sọ fún wa ní palace nígbà tá a pa kámẹ́rà ó ṣí wọn létí pé lóòótọ́ ariwo táwọn ọmọdé yìí pa ìjà táwọn ọmọdé yìí bá wọn jà kì í ṣe ìjà lásán o ìjà ọjọ́ ọ̀la Yorùbá ni kí àwọn náà lè dúró ní palace kan lè ní ìfọ̀kànbalẹ̀ àwọn bàbá yẹn ìmọ́lẹ̀ yẹn ti wá tàn àwọn náà ti wá rí nsìn so over 100 kábíyèsí wọ́n máa sọ̀kalẹ̀ gùdẹ̀ sí Èkìtì wọ́n fẹ́ bá ọmọ wọn. ó ṣe Adéníyì Ìgbòho ṣàṣe mítì papọ̀ ìyẹn ni wípé tẹ́ bá wo interview kan tí bàbá yẹn sọ ó ní ká tó mọ̀ pé ọmọ tápà ni wọ́n ti gbé adé kìíní kan lé lórí òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣe ìrẹsà ó wà lọ́wọ́ èmi àtẹ̀yìn àgbàrá ò sọ pé òun onílé wo onílé ni ò ní gbà fún tá a bá ń kọ̀ǹtínú bá ṣe ń ṣe lọ yìí
this is not about a fragile nation. À ń bára wa sòdodo ọ̀rọ̀ ni, à ń ṣíra wa létí ni pé inú kòtò, inú kànga tí àwọn bàbá wa jì sí, àwa tòde òní àgbẹ̀dọ̀ jì sí. Ẹ wo sórí tí bàbá yẹn lọ gbé jáde síta. Oyè olórí jagunjagun ilẹ̀ Yorùbá tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn over 6,000 years. 6,000 years ago. 6,000 years ago. You know. Ṣé láǹgbé ò bá pariwo? Tí bàbá Èkìtì ò bá pariwo kó ya wèrè sórí íńtánẹ́ẹ̀tì, òru àwọn bàbá yẹn ò ní wá sórí yẹn kan. Pé àti kẹran mérò tipẹ́tipẹ́. Bàbá Èkìtì wọ́n ní nẹ́tíwọ̀kì wọn lẹ́ ń lò àwọn fẹ́ da káàdì lù yín ni o wọ́n fẹ́ rọ yín ní káàdì ni o. Ìyá mi ẹni sùúrù ìyá mi màá sẹ̀dí àkáàtì náà bàbá Èkìtì sí yín màá sẹ̀dí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ fún wọn lọ́wọ́ kan náà káàdì sàmìyàn màá sẹ̀dí nọ́mbà wọn sí yín. Sọ́ọ̀mà ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ jọ̀ọ́ mo fi yọ́nú Ọlọ́run bẹ̀.